This is what we call divine miracle. Yes, not sudden miracle. Not the miracle that you will sleep and meet 1 million under your pillow. That one is fabulous. That one is not called miracle. This is the real miracle. Look at it. That one is fabulous. This one is called original miracle. The miracle that you see when you sweat. See this woman, she is an hawker. She used to hawk mineral, Pepsi, bottled water. And look at this guy. Just mercifully bless her with an envelope. And that envelope, there's 500,000 inside that envelope. Look at her. She was surprised that, even though I can't earn 5,000 as a profit today, I decree to any highs that is in this video, henceforth your handwork will profitable to you in the name of Jesus. Your handwork will profit you in the name of Jesus. You will meet your destiny helper and it will supply all your need for you in the name of Jesus. Please claim this prayer point in comment section. Share this video to several people and follow our page. Gbọ́mi dáadáa, wo ọmọbìnrin yìí sìn. Ìyanu nǹkan tó ń pè ní ìyanu tòótọ́ ni, kì í ṣe ìyanu òjijì tẹ́ ń wá káàkiri, kì í ṣe oníṣẹ́ ìyanu àṣálẹ̀ ìyanu òjijì. Ìyanu òtítọ́ ni, kò ń ṣe ìyanu tó máa sùn tó máa lé orí 1 million ní orí pílò ẹ. Ìyẹn ò ń ṣe ìyanu òfégè nìyẹn o. Ìyẹn ò ń ṣe kíni, kò ń ṣe ìyanu. Ní ìsìn wá gbọ́ mi. Ọmọbìnrin yìí ó ń tajà, ó ń ta mineral, ó ń ta Pepsi, ó ń ta bottled water, ó dẹ̀ pàdé olóríire. Kò tiẹ̀ lè rí 5,000 fún èrè fún ọjọ́ yẹn, ṣùgbọ́n ọmọ yìí ó kọ̀ ra bottled water lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ìwà dáadáa tó wà lọ́wọ́ ọmọbìnrin. Ó dẹ̀ fún ẹ̀ sí orí báyìí, òun ló ń ka yẹn báyìí. Láti èní ìlọ, olóríire rẹ̀ ò ní ṣìnà olóríire lórúkọ Jésù Kristi. Ò ní ṣìwàwù níwájú olóríire rẹ̀ lórúkọ Jésù Kristi. Dákun type àmì àdúrà ní comment section. Fọwọ́ ọ̀tún àlàáfíà rẹ̀ tó fi fẹ́ fi gba owó mú, kò fi ṣí àfọ́nrán ìfọ̀ ogunlọ́gọ̀ àwọn ènìyàn. Kò dẹ̀ dákun jọ̀ọ́ nítorí tọlọ́run. Follow page wa o, olóore kò ní kúrò lọ́dẹ̀dẹ̀ rẹ. Àmín.